Ẹ káàbọ̀ sórí ètò ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Wọ́n ní bójú bá kojú ètì àtúnṣe dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní etí tó bá gbá lọ ló yẹ kó gbá bọ̀. Ikọ̀ ìròyìn ètò ojúkojú a ṣì wà lórí ọ̀rọ̀ ìlú Orílẹ̀ Òwu nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin náà kúkú mọ̀ pé etí tó bá gbá lọ náà ló yẹ kó gbá bọ̀. Lábala àkọ́kọ́ ètò yìí nípa awuyewuye àti rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní Orílẹ̀ Òwu. A ṣe àtẹ̀jáde àwọn ìròyìn tó fi àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn kan Ọba Dáúdà Àjọlọ́lá Akínfàlàbí àti ìdílé Akínfàlàbí, pàápàá jùlọ alàgbà Mọ̀rúfù tí wọ́n pè ní Àrẹ̀mọ, tí wọ́n ní wọ́n ṣe jàǹdùkú talẹ̀, fipá gbalẹ̀, fipá talẹ̀ káàkiri ìlú. Lábala kejì láti fi ọ̀rọ̀ wá kábíyèsí tí wọ́n ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn nílùú Àkúrẹ́ ti yọ nípò bíi jìgá. A gbọ́rọ̀ lẹ́nu wọn, a gbọ́ àwíjàre wọn. Abala kẹta a tún láǹfààní láti gbọ́ nǹkan tí àwọn ará ìlú sọ nípa ètò ìdarí àti ààtò ìlú kábíyèsí Ọba Dáúdà Àjọlọ́lá Akínfàlàbí. Àwọn olóyè náà sọ̀rọ̀, àwọn ará ìlú tó ń jẹ́ àgbààgbà ìlú tí wọ́n jẹ́ ọmọ bíbí Orílẹ̀ Òwu, àwọn náà sọ̀rọ̀ lọ́tùn lósì. Lábala eléyìí tí ń ṣe abala kẹrin láti sọ wípé ká gbọ́rọ̀ lẹ́nu igun kejì tó jẹ́ ọmọ ọba tí wọ́n sọ wípé àwọn mọ̀lẹ́bí wọ́n fà kalẹ̀ tí àwọn afọbajẹ ìlú Orílẹ̀ Òwu tí wọ́n fọwọ́ sí, tí wọ́n forúkọ rẹ̀ ṣọwọ́ sáwọn ìjọba kó tó di wípé ọ̀rọ̀ náà yí bírí. Ilé ẹjọ́ wọ́n gbé adé fún Ọba Dáúdà Àjọlọ́lá Akínfàlàbí torí wípé àìfárí lẹ́yìn olórí, tá bá fapá kìíní ká tó fa apá kejì. Mo ti láǹfààní láti wà lọ́dọ̀ wọn báyìí. Bàbá, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń wò wá káàkiri àgbáyé. A dúpẹ́ lọ́wọ́ náà. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tá ń wò wá lọ́wọ́lọ́wọ́. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Orílẹ̀ Òwu nílé lóko lódò. Ẹ kú àtìlẹ́yìn o. Ìlú Òwu ó tòrò. Àmín àṣẹ Èdùmàrè. Ìlú Òwu ò ní bàjẹ́ o. Àmín àṣẹ Èdùmàrè. Ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní bàjẹ́ o. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá ń jù sórí àtẹ ìkànnì yìí. Orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́? Orúkọ mi ni Ọmọọba Samson Báyọ̀ Adénrelé, ọmọ Lágbẹ̀dù tòótọ́ láti ilé Àpènà Orílẹ̀ Òwu. Tá a bá ń sọ Lágbẹ̀dù, kò sílé mìíràn tí ń ṣe Lágbẹ̀dù bí ò sílé Àpènà. Ohun tá a gbọ́ ni wípé agboolé Lágbẹ̀dù wípé ó pín yẹ́lẹyẹ̀lẹ. Mélòó ni agboolé Lágbẹ̀dù pín sí? Ó tí o, ilé Lágbẹ̀dù ọ̀kan náà ni, ilé Àpènà sì ni. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí pé nígbà tí bàbá wa Moses Ọláyóyè Adéjọbí Olówu tó gbéṣẹ̀ kan gbà tí wọ́n lọ síbi Àgbáre, àbá bi wá pé ta ni wọ́n fìwé sọwọ́ sí láti ministry, láti local government pé kí wọ́n mú ọmọ oyè. Ilé Àpènà náà fìwé sí, náà kọ̀wé sí. Ṣé wọn ò mọ ẹni tó kàn ní? Wọ́n kọ̀wé sí bàbá wa, bàbá Gabriel Adéagbo Adénrelé. Òun ni baálé ilé Àpènà ńgbà náà pé kán mọ́ ọmọ oyè kan fi sọwọ́ sáwọn. Ṣé a sọ pé mínísírì àbí Ayédáadé local government
kò mọ ìdílé tí ó yẹ kó mọ ọmọ oyè ni rẹ́kọ́ọ̀dù wà ń bẹ̀ tó ilé apènà ni wọ́n fìwé ránṣẹ́ sí. ìdílé wo wá ni ọba Dáúdà Àjọlọlá Akínfàlàbí ìdílé wọn ti wá ṣé wọ́n sí lára ìdílé Lágbẹ̀dù Apènà yìí? ẹ ṣe Akínfàlà ọmọ obìnrin ni wọ́n nílé Apènà ní ìkan nínú ìdílé tó wà ní ọmọ tí Lágbẹ̀dù bí 6 ni ìkan nínú ìdílé yẹn ni ẹni obìnrin tó bí Akínfàlà ló ti wá ìkan nínú àwọn ọmọ ọkùnrin nílé Apènà ibẹ̀ náà ti bí ìyá tó bí Akínfàlà ìyá yìí ó sì lọ́kọ nílé Oníléwó n'Íkòyí òun ló bí Akínfàlà nígbà tá a padà dé Òwu táwọn bàbá wa tán padà dé Òwu Mọ́tàkó náà kọ́kọ́ dúró sí Mọ́tàkó yẹn bí máìlì bí 2 tàbí 2.5 òní sí orílẹ̀ Òwu. ẹ mọ̀ pé ìlú orílẹ̀ Òwu ìlú ìṣẹ̀ǹbáyé ni a ní odi ilé a ní odi oko níbi Mọ́tàkó tí mo tá a kọ́kọ́ dé sí yẹn odi oko ló wà ibẹ̀ ni Akínfàlà ti wá bá àwọn bàbá wa ń gbà náà ní Mọ́tàkó òun ló wá sọ fún ẹ pé àti ìdénú odi ilé yẹn inú odi ilé onílù wà ẹ rí pé àwọn bàbá wa ìlú ṣẹ̀ǹbáyé wọ́n máa ń ní odi wọ́n á gbẹ́ torí ogun ń gbà yẹn náà ni torí ogun ni tógun bá dé kán lè rí farapamọ́ sí. so ibẹ̀ ni wọ́n gbé àti wọ̀lú sí so inú kòtò ni sẹ́mọ̀ pé tó bá sì wà báyẹn tó fẹ́ báyẹn jagun tó fẹ́ dojú kọyàn odi yẹn ó yí ìlú ká ni so tó bá dé tó ló fẹ́ báyẹn jà tó ti bá odi pàdé wọ́n máa rénú odi wọ́n yà rénú odi yẹn ni torí bí odi yẹn máa ń jìn odi yẹn yí ìlú po ni so odi ilé ó ń jìn odi oko kò jìn púpọ̀ àwọn èèyàn odi ilé yẹn òun ló yí ìlú gan ká tẹ́ bá lọ sí Òwu ní ìsìn ó súnmọ́ Anglican St. Peter's Anglican Secondary School odi oko ni pé tí àwọn ènìyàn tán bá lọ sí oko wọn ó padà wọlé wọn ó padà lé nígbà tán lọ sí oúnjẹ ọjọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n lè lọ́jọ́ méjì mẹ́ta wọ́n lè lọ́sẹ̀ kan wọ́n tó padà wá. yes wọ́n sì lè lọ kó tó padà ṣùgbọ́n tá bá ti kúrò lẹ́yìn odi yẹn a jẹ́ pé àlọ́sùn náà lọ àlọ́sùn náà lọ ibẹ̀ ni Arárọ̀ wà Arárọ̀ mi Òwu ibẹ̀ ni Mokore wà ibẹ̀ ni farm settlement wà tán bá ti lo odi oko àlọ́sùn ni. ọmọọba Adérinlé báwo ni ìdílé Adérinlé ṣe fàyín kalẹ̀ nígbà táwọn afọbajẹ tí wọ́n wá fọwọ́ sí gẹ́gẹ́ bí ọmọ oyè tí wọ́n jáwé lé lórí bó ló ṣe wá yí bírí. ẹ ṣe ìgbà tí local government tó ti kọ̀wé sí baálé ilé ìdílé Akínfàlà rí pé mo sọ pé ọmọbìnrin ni wọ́n ṣùgbọ́n wọ́n bá wa wọ odi náà ni wọ́n bá wa wọ náà lò wọ́n sì wà pẹ̀lú ìdílé ilé Apènà ni wọ́n wà all along kó tó di pé wọ́n débi tí Akínfàlà wà ní ìsìn ibi tí Akínfàlà wà sí yẹn kì í ṣàwọn náà ní ilé Olúwo ni ilé Olúwo ló fún wọn níbi tán wà yẹn. bó lọ̀rọ̀ lọ́ba ṣe wá jẹ́ tó yí bírí. thank you
so wọ́n wá yan gbogbo ìdílé tó wà nílé Apèènà àjọjókòó, ilé Akínfàlà náà wà ń bẹ̀, àjọjókòó pọ̀ ní kọ́tọ̀ láti jọjókòó tá a ti mọ́ ọmọ oyè tí wọ́n ń pè wá ní kọ̀ọ̀kan láti ìdílé kọ̀ọ̀kan. a máa gbọ́ wípé wọ́n sọ wípé àwọn ò mọ̀gbà tí wọ́n fa ọmọ oyè kalẹ̀ pé àwọn ò gbọ́n kankan. irọ́ ló wà ń bẹ̀ ṣé àwọn mẹ́sì ti sọ pé Yorùbá ní bírọ́ lọ́ bá ń lọ ní ogún ọdún ọjọ́ kan ní òótọ́ ọba. ṣé ọba Dáúdà yìí ṣùgbọ́n yín jókòó ìpàdé kọ́tọ̀ lóńgbà náà. òun náà jókòó ń bẹ̀, ó wà ń bẹ̀, àwọn ìdílé ẹ̀ wà ń bẹ̀, a jọ fa ọmọ oyè kalẹ̀ ni. tàbí wàá fọ kalẹ̀ ńgbà náà. ṣé àwọn tí wọ́n fà kalẹ̀ gbà yẹn a tó àwọn èèyàn tó wà ń bẹ̀ gbà yẹn wọ́n tó 12 tán náà fẹ́ jọba. àtẹ̀yìn náà. àtẹ̀mí náà. àwọn wo ló wá fẹnu kò. wọ́n wá kó gbogbo nígbà bá sì ti rí báyẹn ní ti declaration wí ni pé tí a ò bá ti sí agreement láti fa ẹnìkan ṣoṣo kalẹ̀ wá sẹ́ǹdì wọn rẹ̀ sí àwọn àfọ̀bàjẹ́. so gbogbo àwọn local government wà ń bẹ̀, local government was there as observer láti wo ohun tá à ń ṣe. so local government officials àwọn náà jókòó, àwọn náà wà ń bẹ̀ tí wọ́n ń wo nǹkan tá à ń ṣe. àwọn ọ̀dà sísù àwọn gbọ́dọ̀ jẹ́ observer. wọ́n wá gbogbo ọmọ oyè yẹn ni wọ́n wá kó fún àwọn àfọ̀bàjẹ́. àwọn ọba jẹ́ sì jókòó ẹ̀ẹ̀mejì àbẹ́ ẹ̀mẹ́ta ni wọ́n jókòó. wọ́n jókòó kan ní I think it was on July 2011 wọ́n jókòó wọ́n sì gbé gbogbo ẹ̀yìn òwò. ìbá wọn tún sọ fún wa ká mú credentials wa wá. wọ́n fẹ́ mọ ẹni tó kàwé ẹni tí ò kàwé ẹni tó bó bá ṣe jẹ́ ọmọ ọkùnrin ni ọmọ obìnrin or whatever. gbogbo wa pátápátá including Dáúdà Àjọlọ́lá Akínfàlà òun náà fi credential rẹ̀ lẹ̀. àwọn ọbàjẹ́ sì jókòó lórí rẹ̀ 2 or 3 days náà fi jókòó kan tó wá mú tí wọ́n dẹ̀ ṣe excellent diligent job wọ́n sì wá lẹ́yìn rẹ̀ ni wọ́n wá mú nínú gbogbo ìjókòó wọn yẹn o àwọn local government wà ń bẹ̀ o tí wọ́n observe lẹ́yìn náà wá mú ẹnìkan ṣoṣo nínú gbogbo àwa yẹn. tálẹ̀ nìkan oṣù tán wá mọ̀. èmi gẹ́gẹ́ bí ọmọ ọba Samson Báyọ̀ Adérelé ó ní wọ́n wá fà kalẹ̀. àwọn afọbajẹ mélòó ni wọ́n jókòó tán fọwọ́ sí orúkọ yín. àwọn afọbajẹ 4 la nígbà náà. mélòó ló yẹ kó jẹ́. tó bá ṣe pé ó pé 6 ló yẹ kán jẹ́. ṣùgbọ́n as at the time tí ọba Adéjọbí gbéṣẹ̀ àwọn 4 náà wà nígbà náà. àwọn 2 ò sí láyé mọ́. àwọn 2 wọn ò tiẹ̀ yan wọn ní nígbà yẹn. àwọn 4 wà nílẹ̀. ṣùgbọ́n àwọn 4 wà nílẹ̀. àwọn 4 náà sì fọwọ́ sí. àwọn 4 náà sì fọwọ́ sí ìwé yíyan ni wọ́n dẹ̀ sẹ́ẹ̀dì ẹ̀ sí local government. from the local government wọ́n gbé wọ́n sẹ́ẹ̀dì ẹ̀ sí Ministry of Local Government and Chieftaincy Affairs. ministry yẹn ló wà in charge àti gbé approval lọ sọ́dọ̀ His Excellency the Governor for final approval before installation. ṣé kì í ṣe wípé ẹ fi owó ra àwọn afọbajẹ ńgbà náà. Ọlọ́run má jẹ́ nígbà táwọn afọbajẹ tí wọ́n fọwọ́ sórúkọ yín. Yes. ǹjẹ́ àwọn ọmọ agboolé náà fọwọ́ sórúkọ yín ṣáwọn ìlú náà faramọ́ ńgbà náà. ìlú faramọ́ àwọn ìdílé wa náà àwọn náà faramọ́ àwọn tí ò dùn mọ́ ńgbà yẹn náà àwọn náà wà bẹ́ẹ̀ o tó ṣe wọn téèyàn bá ń du oyè àwọn tí ò ní faramọ́ wọn wà ṣùgbọ́n tí afọbajẹ tó bá ti fọwọ́ sí ẹnìkan ó ní yóò lọ sí ọ̀dọ̀ gọ́vnà for approval. kí ló wá dé tí ẹnìkan ṣoṣo tí ń ṣẹ̀yìn tán fọwọ́ sí tí ò wá fi dé
iwájú gómìnà bó wá ní ọ̀rọ̀ náà ṣe wá yí dande. ẹ ṣe ní process pé kí wọ́n ìfà wọ́n tiẹ̀ ti kọ memo tó ń lọ sọ́dọ̀ His Excellency the governor gbà yẹn ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá òun ni governor wa gbà yẹn wọ́n ti kọ Ministry of Local Government wọ́n ti kọ memo tó ń lọ sọ́dọ̀ governor for approval but nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni pé strike wà so ó dá ìgbésẹ̀ yẹn dúró láti jẹ́ kí memo yẹn kó lọ sọ́dọ̀ governor gbogbo kínní ló wà ní iwájú ilé ẹjọ́ high court tá a sì fi síwájú wọn strike yẹn tí àwọn òṣìṣẹ́ strike òun ló mú àwọn èèyàn tán wá fi dìde pé àwọn ò gbà àwọn ò ṣe náà fi gba ilé ẹjọ́ lọ. nígbà tó gba ilé ẹjọ́ lọ ṣẹ́yìn ò ní ẹ̀rí tó dájú tó lè ti àwíjàre yín lẹ́yìn ni àti pé kí làwíjàre tiwọn tí wọ́n fi gbádé fún tí mo fẹ́ sọ fún yín gan ni pé kí làwíjàre wọn nǹkan tí wọ́n gbé lọ ilé ẹjọ́ ni pé a kì í ṣe lágbẹ̀dù nítorí náà a ní ẹ̀tọ́ láti ìjọba ìlà tá a kọ báyìí kan lórí a gbọ́dọ̀ dédi àdúgbò a gbọ́dọ̀ ṣe wá a gbọ́dọ̀ ṣàwó gbogbo ẹ̀rí la kó wá sílé ẹjọ́ ṣùgbọ́n sí ìyàlẹ́nu adájọ́ tó dá ẹjọ́ yẹn kò evaluate about 12 exhibits tá a present nínú ẹjọ́ gbogbo ẹ̀ lọ wà nínú ìdájọ́ fún gbogbo ìdájọ́ yẹn ó wà bẹ́ẹ̀ yàtọ̀ fún enrollment order ṣe mọ̀ pé enrollment order is not comprehensive but we have the comprehensive judgment. He didn't the judge didn't evaluate kò gbé gbogbo exhibit wa yẹn kò gbé yẹ̀wò torí ẹ̀ ní ìdájọ́ appeal court tó ṣe sọ pé kò gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ orílẹ̀ òwò. àbí àwọn agbẹjọ́rò yín àbí wọn kún ojú òṣùwọ̀n tó ni. wọ́n tí wọ́n bá sọ pé wọ́n wà more than 100% pàápàá ẹni tí ó jẹ́ lọ́ọ̀yà wa ń gbà yẹn ó ti dádájọ́. ilẹ̀ yìí rò yìí pé ó fà á tí ètò ìdájọ́ yẹn tí ò fi kún tó ṣé ẹ̀yin ò lérò pé bóyá ìbọ̀bẹ́ wà ń bẹ̀ àbí bóyá oògùn bóyá wọ́n dọ́gbọ́n ti ọ̀nà ìbílẹ̀ sí ni. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ṣe rí ní orílẹ̀-èdè lónìí ẹ̀yin náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní judiciary èmi ò lè sọ ṣùgbọ́n mo mọ̀ pé ó lọ́wọ́ kan èrú náà ó lọ́wọ́ kan èrú nínú. àbí ká kúkú sọ wípé ó lọ́wọ́ òṣèlú ni. mi ò fẹ́ lọ síbẹ̀ yẹn nítorí pé bẹ́ẹ̀ bá sọ pé òṣèlú kò sẹ́ńtì ìṣòṣèlú ta ni òṣèlú ṣùgbọ́n ó ṣeé ṣe kó lọ́wọ́ kan òṣèlú náà nínú nítorí pé nígbàtí kíní yẹn bẹ̀rẹ̀ PDP ní ìyẹn èmi ṣẹ̀dẹ̀ mọ̀ pé APC ló wà ní gọ́ọ̀mẹ̀ntì ńgbà yẹn mi ò ní sọ pé bóyá torí ìyẹn ni o ṣùgbọ́n mo mọ̀ dájúdájú pé ó lówó pé ìrù nínú. kí ni ìgbésẹ̀ tí ìjọba gbé nígbà tí orúkọ yín ti wà lọ́dọ̀ wọn àmọ́ tí ilé ẹjọ́ sọ pé ọ̀tọ̀lẹ̀ àwọn táwọn fà kalẹ̀. ibi tí màá ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé ṣe mọ̀ pé ńgbà tán pe ẹjọ́ wọ́n pe ìdílé wa lẹ́jọ́ wọ́n pe ìjọba lẹ́jọ́ wọ́n pe gómìnà lẹ́jọ́ àṣọ so ìjọba náà wà represented ní court of appeal àwọn náà ń wá ní court of appeal ni pé wọ́n sì fi lọ́ọ̀yà kan fún wa lọ́ọ̀yà kan wà tó represent government even at the
trial court ìyẹn ní Ọ̀ṣun State High Court lọ́ọ̀yà kan wà tó ń wà lọ́ọ̀yà tó represent local government náà wà ń bẹ̀ lọ́ọ̀yà tó represent àwa ó náà wà ń bẹ̀ tí wọ́n sì ń jẹ́rìí pé ẹni tí wọ́n mú òun ni ọmọ ọba Samson Báyọ̀ Adéǹrẹ̀lẹ̀. kí ló ṣẹlẹ̀ nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn appeal court ká máa gan pépèpè. appeal court ọdún 8 ó la máa fi ru ẹjọ́ mbẹ̀ ó la fi wà ní appeal court ẹ̀rẹ̀mọ́ tí wọ́n ṣe àwọn respondent ní àwọn akínfàlà motion upon motion motion upon motion motion upon tẹ́ ẹ bá sì ti gbé motion wá ó di dandan kí ilé ẹjọ́ gbọ́ motion kí wọ́n tó tẹ̀síwájú ó dé stage kan tó jẹ́ pé a láti accuse wọ́n fún in fact wọ́n fún ẹ ní cost nígbà yẹn pé tí ilé ẹjọ́ sọ pé you are disturbing us this motion upon motion ẹ̀ ní respond ẹ̀ ní jẹ́ kí a tẹ̀síwájú wọ́n láfi fún ẹ ní cost ní àwọn akínfàlà ó tún dìgbà kan gan tí wọ́n tó gbé motion wọn tán wọ́n gbé pamọ́ wọ́n gbé motion pamọ́ tí àwọn òdẹ̀ mọ̀ pé there is any motion ó tó di pé a complain pé to the court pé this is criminal it is a criminal offence kẹ́ ẹ sọ pé ẹ máa lọ sáàfù wa ẹ sì sáàfù wa káwa tó dé court kẹwa tó fún wa on the day of hearing we are aláti kọ̀wé kó tó di pé appeal court sọ pé criminal offence. kí ni àwíjàre yín ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn appeal court ó tó di pé wọ́n da ẹjọ́ ìlú Òṣogbo ni. àwíjàre wa náà kò ju pé ọmọ ọba Samson Báyọ̀ Adéǹrẹ̀lẹ̀ òun ni wọ́n mú gẹ́gẹ́ bí ọmọ oyè tí ó bọ̀ sórí àpèrè bàbá rẹ̀ gẹ́gẹ́ bí Olówù torílẹ̀ Òwú gbogbo exhibit tó sì support òun la kó síwájú ní ẹjọ́ kòtẹ́milọ́rùn ní wọ́n sì yẹ̀ wò. wọ́n yẹ̀ wò ṣùgbọ́n wọ́n rí i pé trial court yẹn Ọ̀ṣun State High Court court 5 tí adájọ́ yẹn pé kò wo gbogbo exhibit tá a kó síwájú rẹ̀ kò yẹ kankan wọnú rẹ̀ ó ti wulẹ̀ orí ẹjọ́ ara rẹ̀ ẹjọ́ àpò ara rẹ̀ ló dá ẹjọ́ nǹkan tí ò sí nínú nǹkan tí a sọ nílé ẹjọ́ torí ọdún bíi 5 ó la fi wà ní high court gbogbo tá a wá sọ́ngbẹ̀ yìí kò gbé kankan yẹ̀ wò nù rẹ̀. ó dà ìgbẹ́jọ́ court of appeal. yes. kí ló wá dálé lórí ṣé wọ́n ní pé kí ìjọba lọ dá yín padà sí orí àpèrè ni àbí kẹ́ padà sí ilé ẹjọ́ l'Óṣogbo. kí ni yẹn ó pé ẹ̀ka bíi 5 ló wà nínú rẹ̀ ipa bíi 5 now ilé ẹjọ́ àwàlà appeal as the plaintiff wọ́n ní appeal tá a gbé wá o àwọn gbà á ó sì tọ̀nà ó já kọ́kọ́ ìyẹn já kọ́kọ́ àti pé ẹjọ́ tí wọ́n dá ní trial high court àwọn dànù tó bá wá dànù tó bá wá dá ẹjọ́ nù kí ni ìtumọ̀ rẹ̀ ní ẹjọ́ abíra wà it means that ẹjọ́ yẹn ló sì gbé Dáúdà Àjọlọ́lá Akínfàlàbí ló gbé lórí oyè kí ló mí a jẹ́ pé wọ́n ti lé kúrò lórí àpèrè nìyẹn ẹni sùúrù wọ́n ti lé kúrò bẹ́ẹ̀ nìyẹn status quo ante ìyẹn ni pé ká padà àìdá kí ìjọba kó padà síbi tá a dé nígbà yẹn which is the approval of government of the governor okay tí ó fi mí sórí oyè gẹ́gẹ́ bí Olówù torílẹ̀ Òwú a sì ti gbé ìgbésẹ̀ lórí ìyẹn
àti sọ fún government you can't put something on nothing. Di ilé ẹjọ́ tó gbé dórí oyè ó ti di nothing ní pé kò exist mọ́, kò sọba lórí ilé Òwu báyìí o, kò sí ọba lórí ilé Òwu bó ti wulẹ̀ ọmọ, nítorí pé ẹjọ́ tó gbé dórí oyè wọ́n ti dànù ní appeal court. You can't put something on nothing. àmọ́ court order tí wọ́n sáàbù yín láti appeal. Yes, I'm coming to that one. ǹjẹ́ ti fi ṣọwọ́ sí ọba Dáúdà? Àwọn akáfi ránṣẹ́ sí òun náà ní ọ̀nà gbàǹkẹ́. ṣó ti dọ́wọ́ wọn? Mo torí nínú gbogbo àwọn nǹkan tí mò ń rí gbọ́, mo rí pé ó ti rí. Ó sì ti yẹ kó fúnra rẹ̀ kó palẹ̀ ẹrù rẹ̀ mọ́ kúrò láàfin. kí ni ọ̀rọ̀ tí àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ lórí ọ̀rọ̀ yìí látìgbà tí ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn Court of Appeal tó ti wáyé? Gbogbo àwọn tó yẹ ká fi tó létí, àwọn lawyers wa, a ní lawyer wa ní Grace Chamber, a ní SAN Okutepa Chamber. Àwọn méjèèjì náà ti kọ ìwé sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pé ẹjọ́ tá a gbà láti ìdájọ́ tá a gbà láti Court of Appeal Àkúrẹ́ òǹrè o, kí wọ́n remove o, kí wọ́n lé Dáúdà Àjọlọ́lá Akínfàlàbí kúrò lórí ìtẹ́. kó padà sí ibi tó bá dé dúró ńgbà náà. Kó padà síbi tó bá ti wá, kí wọ́n sì ṣe ẹ̀tọ́ tó yẹ ó ṣe fún mi. kí ló wá dé tí ọ̀rọ̀ tí èyí náà ní ẹ̀bẹ̀ tá à ń bẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n gbé ìgbésẹ̀ lórí Court of Appeal judgment. You can't put something on nothing. àmọ́ kábíyèsí ọba Dáúdà sọ pé àwọn ti gba ilé ẹjọ́ gíga jù lóde Nàìjíríà, Supreme Court, wọ́n ní wọ́n ti gbà lọ. ǹjẹ́ ẹ ti gbàgbé láti Supreme Court? Ohun tá a rí ni originating summon náà máa ń pè yẹn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọn ò tí ì débì kan. Wọ́n ń béèrè fún stay of execution nìkan ẹ̀bí wọn ṣé wọ́n ti gba stay of execution ni pé ìdájọ́ tí Court of Appeal Àkúrẹ́ dá kí wọ́n má ṣe nǹkan kan lórí rẹ̀ só ti gbà ní tó fi fẹ́ lọ Supreme Court. Kò tí gbà, kò sí TCC, kò sí stay of execution kankan nílẹ̀. Government of Osun State should go ahead and approve my installation as the authentic Olúwo of Orílẹ̀ Òwu. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sọ lórí ọ̀rọ̀ yìí? Wọ́n sọ fún wa, wọ́n láwọn gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ó wà lọ́dọ̀ àwọn Ministry of Local Government and Chieftaincy Affairs. Wọ́n dẹ̀ fi wá lọ́kàn balẹ̀ pé ká ní sùúrù pé àwọn gbé ìgbésẹ̀ lórí ẹ̀. kí ni response àwọn ọmọ bíbí Orílẹ̀ Òwu lórí ìdájọ́ Court of Appeal? Inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti sọ̀rọ̀ lórí olú ọmọ náà, tìrẹ́mì náà ń gbọ́ àbí ń gbọ́, wọ́n dẹ̀ ń sọ. By the grace of God, orí ọ̀fẹ́ ni o, more than 95% ọmọ Òwu home and abroad, they are solidly behind my appointment and selection as the Olúwo of Orílẹ̀ Òwu. wọ́n ní pé ìlú Òwu wípé kò fẹ́ tòrò, bíi pé kínú àwọn ará ìlú mọ́ dùn, bíi pé kí àwọn ará ìlú mọ́ fi ẹ̀hónú hàn. kí ni ìmọ̀ràn yín fún àwọn ọmọ bíbí orílẹ̀, pàápàá jùlọ àwọn tí wọ́n ń gbé ní ilé? Sẹ́rí láàrin yẹn, àwa gan là ń kí wọ́n wọ́ pé ẹ má jẹ́ ká dà lóru. ọmọọba yìí jagun bí oró. A gbọ́dọ̀ dà lóru. Ìlú wa ní ìlú wa yìí náà ni Ọlọ́run ó sì bá wa tún ṣe. À ń pẹ̀tù sí wọn nínú ni pé ẹ má fa wàhálà. Ìjọba ó ṣe ohun tó tọ́ àti tó yẹ at the appropriate time.
àmọ́ kí n tó yọ̀ǹda yín mo gbọ́ lára àwọn ẹ̀sùn tán fi kan ẹ̀yin náà wọ́n ní wípé jìnnà sílé kó tó di wípé ọ̀rọ̀ ọlọ́ba dé ó wáyé wọ́n ní ẹ̀kan tí ẹ̀ kọ́lé sílé gan wípé ẹ̀ gbélé rárá wípé ọ̀rọ̀ ọlọ́ba dé ló mú un wálé. Ọlọ́run ṣe lóòótọ́ ni kí ló dé tó fi rí bẹ́ẹ̀. tí wọ́n bá ní èèyàn ò sùn mọ́lé Dáúdà Àjọlá Akínlá Fàlàbí ló yẹ kí wọ́n fẹ̀sùn yẹn kàn torí nínú gbogbo development activities tá a ti ṣe èmi ò rí Dáúdà bẹ́ẹ̀ rí o ṣé bá ń ṣe òwúdè sọ́wọ́ bẹ́ẹ̀ rí ni à ń kọ́lé à ń ṣe gbogbo àwọn ìdàgbàsókè ìlú tá a ṣe kò séyìí tí mi ò wà involved mo náwó mo nára ni iṣẹ́ ìjọba tí mo wà ń Ṣakí mo tún wálé by the grace of God 1978 ni mo ti kọ́ ilé sílùú Orílẹ̀ o ẹni tó bá ní mi ò kọ́lé ilé mi sì wà bẹ́ẹ̀ dì sí àwọn èèyàn gbé bẹ́ẹ̀ mo sì ilé mi wà bẹ́ẹ̀ so 1978 ó ní mo ti kọ́lé sílùú Orílẹ̀ o. bó wá ní yíyá kankan ọ̀rọ̀ Supreme Court tó bá jẹ́ pé ibẹ̀ náà ni ọ̀rọ̀ yóò ti níyànjú. yẹn ṣe problem already a ti gba kíní yẹn so tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni à ń retí wọn ṣé báwọn ni wọ́n fẹ́ lọ Supreme Court ẹjọ́ ó gbégbèsè tó bá tó àti èyí tó yẹ láti lọ bẹ̀ wọ́n sì mọ̀ pé rọ́lá wọn pa láti bẹ̀rẹ̀ from the beginning to the end ẹjọ́ tán gbé lọ ilé ẹjọ́ tán gbé lọ sí trial court irọ́ ni pátápátá. bí mo ṣe wá ń yọ̀ǹda yín bàbá wa ọmọọba Adérinlé. yes. kí ni ìrètí yín nípa ẹjọ́ Supreme Court tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìgbẹ́jọ́ tó gbẹ̀yìn ló ti wáyé. tó bá jẹ́ pé Supreme Court náà ni ó padà sí dídùn lẹ́sọ̀ọ́sọ. tọ́ kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge a ti lọ a ti bọ̀ ẹni tó bá sì lọ náà dandan náà ní kó bọ̀ orí ètò Ojúkojú pẹ̀lú olómọ pírẹsẹ́ńtà ọmọọba Samson Adérinlé tí gbogbo àwọn afọbajẹ ìlú Orílẹ̀ Òwu tí wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí Olówu ti ìlú Orílẹ̀ Òwu àmọ́ tí nǹkan tó yí bírí padà tó fi yí kan ọba Dáúdà Àjọlọ́lá ó náà láti gbọ́ lẹ́nu wọn àwọn kan tó ṣókùnkù nípa ọ̀rọ̀ àjọba nílùú Orílẹ̀ Òwu tó bá ṣeé ṣe ẹ̀ tún pàdé wa lábala míì lórí ọ̀rọ̀ Orílẹ̀ Òwu yìí Olúọmọ pírẹsẹ́ńtà ló kọ́ mi ẹ kú kalẹ̀ o ẹ ṣeun tí ẹ tún bá wa wò ẹ dákun ẹ mọ́ gbàgbé bẹ́ẹ̀ ṣe wò yìí ẹ bá wa gbé ọwọ́ lórí subscription button ẹ bá wa subscribe sórí YouTube channel yìí ẹ subscribe ẹ dẹ̀ tan notification button yín lẹ̀ torí ngbà tí a bá ń ju àwọn fọ́nrán míì kẹ́ ẹ lè mọ láǹfààní láti tètè mọ́ rí wò ojú òní tì yín o ẹ kú ìkàlẹ̀ ní gbogbo ibi tẹ́tí láǹfààní láti wò wá káàkiri àgbáyé. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí.